Ìṣirò níṣẹ́jú kan. A rí prime numbers gẹ́gẹ́ bí àwọn nọ́mbà onímọ̀lẹ́bí méjì tó yẹ pé nọ́mbà méjì nìkan náà ló lè lọ́nu wọn, àwọn nọ́mbà wọn fúnra lára wọn àti 1. A sọ fún wa gẹ́gẹ́ bí àpèjúwe pé 2 prime numbers ni o, torí 1 àti 2 nìkan ló lè lọ nínú 2. 4 ò ní mọ jẹ́ prime number toró ní nọ́mbà tó tún yàtọ̀ sí 1 àti 2 tó lè lọ́nu rẹ̀. Aláwọn nọ́mbà tó bá yàtọ̀ sí prime number yìí àwọn la máa pè ní composite number. Ká lọ mọ̀ pé 1 ò ní mọ jẹ́ prime number o. Ẹ rí i pé 1 náà tako òfin prime number. A ti mọ̀ pé prime number wọn mọ̀lẹ́bí méjì ni o, ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ wá wò fínífíní nọ́mbà kan náà ló lè lọ́nu 1 àti ń ṣe 1. Àjá sí pé ní tó lè lọ́nu rẹ̀ kò pé méjì, ṣùgbọ́n tí ó ti pé méjì yẹn 1 ò ní mọ jẹ́ prime number o. Ẹ rí gbogbo àwọn nọ́mbà tó jẹ́ pé 2 lè lọ́nu wọn tá a mọ̀ sí fún nọ́mbà, gbogbo wọn pátápátá ní composite number o, tó jẹ́ pé wọn ò ní mọ jẹ́ prime number àyàfi 2 nìkan. Kí la wá ń pè ní prime factors nọ́mbà kan? Òun náà ni factor nọ́mbà kan tó yẹ pé prime ni o. Gẹ́gẹ́ bí àpèjúwe mo ti mọ̀ pé factor 8, àwọn tó jẹ́ mọ̀lẹ́bí 8, àwọn ni 1, 2, 4 àti 8 fúnra lára rẹ̀. Àwọn nọ́mbà yìí nìkan ló lè lọ́nu 8. Ẹ rí pé tẹ́ bá yẹ gbogbo àwọn nọ́mbà yìí wò, 2 nìkan òun náà ló jẹ́ prime number. Ajá sí pé a máa sọ pé 2 jẹ́ prime factor 8. Nítòótọ́ 8 yìí ṣe prime number, ṣùgbọ́n 2 tó jẹ́ mọ̀lẹ́bí 8 prime factor rẹ̀ ni. Ajá sí pé mo lè mófin kan yọ́ ń bẹ̀ wọ́n pé gbogbo prime factor pátá prime number ni o. Gbogbo prime factor nọ́mbà kan pátá prime number ni wọ́n. Ṣùgbọ́n gbogbo prime number kọ́ ni ó mọ jẹ́ prime factor nọ́mbà kan. So tí wàá bá wọn ní sí. Ẹ rí pé 3 prime number ni o. Ṣùgbọ́n kì í ṣe prime factor 8. Ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa, sáà lè sọ àwọn prime factor tó wà nínú nọ́mbà 30. Ẹ lè fi èsì yín sábàlá ìrísí.